kàwé kàwé o ìwé ṣe kókó ìwé kàwé o. ẹ dákun táwọn sùsùn gan tó sọ pé ìwé ṣe kókó ni ó wù mí kí n mẹni tó sọ bẹ́ẹ̀. Good morning, students. Good morning, sir. Àwọn àgùnbánirọ̀ tí ìjọba fún wa lè wọ́n rán wá sí school yìí fún wa. So, can someone stand up and tell me what is demand? Quiet! Hey, Sidi, what you tell us? Ajabalo, Stand up, Sidi. yes sir. Tell us what is demand. The band. The band is tá bá wọ sọ tán. Báǹdì tá máa ń dè mọ́ dì. Ọmọ àwọn onílù tí wọ́n máa ń kọrin. Àwọn ọmọlẹ́yìn wọn, àwọn ni wọ́n ń pè ní the band, the mans. Wọ́n gẹ́gẹ́ rí lọ́wọ́ ẹ̀ lágbára tọ́júmọ̀ kí lórí. Ikú rẹ̀. Ẹ kó wá tún ìjà Hello, yí ká. Ó dà pé òṣì fẹ́ yí ẹ ká. Kí ló máa ń ṣe ní tí ó bá ń pòtọ́ tó yìí bá ń kọ́ láti mú tí ó dẹ̀ bá ń rẹ̀ díẹ̀díẹ̀ kí ló máa ń ṣe rẹ̀ níbẹ̀? Gbogbo èèyàn ló mọ̀ pé bá ní tó wá lè jẹ́ àkọ́bà wọn. Ó dáa pé èèyàn lẹ́yìn kọ́pà. Wọ́n ní kẹ́yìn wá lecture ọmọ ẹ̀sán wọn di raping machine. Grease mo. Grease mo fi ṣe grease. A rí wípé Ìjàlọ àti Ìjẹ̀ṣà wọ́n fẹ́ fipá bá Kọ́pà Ọlámídé àti Ọláyínká ní àjọṣepọ̀. Kọ́pà rẹ̀ fẹ́. Listen, the girls, the couples, and the couple to the boys, the students. Say the boys, he force the students, the couples to the students.